Ọlọ́pàá ògùn dé o. Alábẹ̀fẹ́ ló dúró. Ọ̀gá wa gbó. Ajé ògùn dé o. Ẹ kí wọn o. Ẹ jẹ́ kí ọ̀gá wa lóògùn ọ̀fẹ́ Chief Ọlálérè comrade wa ọba sọ̀rọ̀ ẹ bá pàtẹ́wọ́ dáadáa. tó ẹ̀yin ọmọ Yorùbá àtàtà ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo tẹ́ ẹ bá ti ń gbọ́ mi ara mi ò rírí mo rírí elégbò látẹ o mo rárá nílùú tí mo wà yìí nínú ìletò tá a wà yìí lónìí yìí nítorí Yorùbá Nation àti nítorí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà àwọn èèyàn gbégún wọn gbòòrò àwọn pásítọ̀ wọlé àdúà àní àwọn àáfàá wọn wọlé àdúà tẹ́ ẹ wá molúborí ẹ̀ nítorí Yorùbá Nation ni mò ń sọ fún yín o mi ò sọ nítorí nǹkan mi o àti nítorí olóyè Sunday Ìgbòho Òòṣà ẹ jẹ́ ń já yín tán àwọn aráàlú yìí ni wọ́n bẹ ajá fóògùn ẹ rí wò lórí ìkànnì tí mò ń gbé yín lọ yìí fídíò wọn ń bẹ lórí ètò yìí ẹ wà á rí àdúà tí àwọn ìyá àwọn bàbá tí wọ́n ṣe ẹ tún gbọ́ lórí ìkànnì yìí àṣé kéèyàn ó ṣeré àṣé ìyẹn ni àṣé kéèyàn rìn kó tọ́ àṣé nǹkan tó dáa ni lè ṣe bí lè ṣe kà rántí ọjọ́ kan o àmọ́ wọ́n tó o bá ń ṣe rere náà máa rántí pé rere kì í gbé o bó ti wù ú kọ́ mọ mo sì wá ṣe rere kò gbè mí ọlọ́wọ́ kan ìkànnú ni òun mo ṣe ń sọ fún yín pé ẹ̀jẹ̀ àrìn kó tọ́ nítorí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà àti nítorí Yorùbá Nation àwọn èèyàn yìí gbọ́ ìpè rẹ lẹ̀ wọ́n bẹ́ àdúrà rẹ lẹ̀ ẹ dákun ẹ̀yin olólùfẹ́ wa bẹ́ẹ̀ bá ṣe ń wo fídíò yìí ẹ dákun ẹ máa bá mi share ẹ bá mi pín ẹjọ́ wọ̀ gbòòrò ayé lọ ẹ farabalẹ̀ ẹ wò ó kẹ́yìn náà bá àdúrà tí wọ́n ṣe gbogbo èèyàn lọ́wọ́ àfún o tí wọ́n tó bá wùwà àdúrà ọ̀rì gbà ẹni tó bá wùwà ìgbà á bá tiẹ̀ pàdé ń bẹ̀ àmọ́ ẹ má jà á tanra wa eléyìí ní òbò kẹ́ ẹ mọ̀ wípé ọmọ Adéyẹmọ lérò lẹ́yìn ẹ gbọ́ wọn ní tí ẹ bá kọ̀ tẹ́ ẹ bá fi Adéyẹmọ lẹ̀ nítorí ìtúsílẹ̀ ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà àwọn màmá yìí wọlé àdúà àwọn màmá yìí kí ni mo sọ wọ́n tú bàǹtẹ́ wọn sán ẹ rí mi dáadáa wọ́n mú bàǹtẹ́ wọn wọ́n tún so àwọn bàbá mú ṣòkòtò wọn wọ́n tún so wọ́n nítorí kíni Yorùbá Nation gbọ́dọ̀ dé ní kíákíá bẹ́ẹ̀ Adéyẹmọ Ìgbòho Òòṣà sì gbọ́dọ̀ padà sílé bí mo bẹ́ẹ̀ ṣe lanu yìí lèmi náà lanu mò ń wò àmọ́ ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jù ẹ jẹ́ ń gbé yín débi fídíò wọn kẹ́ ẹ wò ó ẹ wá wo àrà tí wọ́n dá pẹ̀lú àwọn sọ̀pọ́tà àwọn ọmọlẹ́yìn ọmọ Adéyẹmọ tí wọ́n wà ń bẹ̀ pẹ̀lú akọ ajá tí wọ́n fi wọ́n bí ajá fògùn wọ́n ní bí ajá ẹni bá ní kọ́mọ Ìgbòho má padà sílé Sunday Adéyẹmọ kó má padà sílé tó bá ní ká má gbọ́ orílẹ̀-èdè Yorùbá wọ́n ní bí ajá ti kú tòun tòrò gbòòrò èmi kọ́ mo sọ o wọ́n ní bí bẹ́ẹ̀ tá a bẹ́ ajá tv ẹsẹ̀ tó ti wẹ́wẹ́wẹ́ bẹ́ẹ̀ ni kó ń tọ̀ wọ́n kó ni wọ́n bá bẹ́ ajá fògùn kọ̀tàn bẹ́ẹ̀ eégún jáde orò jáde ṣùgbọ́n ó ṣeé ṣe ká ẹ má rorò kọjá ìgúnlẹ̀ máa rí àtàwọn nǹkan kan torí pé àìwò àwọn làwọn bàbá wa wí àmọ́ ẹ má jẹ́ ń dààmú yín láàmú jìnnà ẹ má jẹ́ ń dé ìnàpẹ̀ nítorí tẹ́ ẹ bá ń wo fídíò yìí mi ò fẹ́ dá sí i mọ́ òun mo ṣe ń ṣàtótónu yìí ẹ wá jọ nítorí Ọlọ́run ẹ bá mi máa share program yìí ẹ share ẹ jẹ́ ọwọ́ gbòòrò ayé lọ ẹ jẹ́ káwọn èèyàn rí i wò dáadáa kẹ́ ẹ máa wá kọ́mẹ̀ntì Yorùbá Nation láfẹ́ Adéyẹmọ Ìgbòho Òòṣà freedom for Adéyẹmọ Ìgbòho Òòṣà Yorùbá Nation láfẹ́ ẹ wò ẹ má jẹ́ ń dà yín láàmú ẹ má jẹ́ ń pẹ́ lórí ẹ̀ mọ́ ọ̀yá ẹ bá ń fohùn sí fídíò kí wọ́n rí àwọn èèyàn wa nínú ilé àtàwọn màmá wa bí wọ́n ṣe ń ṣàdúrà pẹ̀lú owó orí tí wọ́n fi ń gbàdúrà fún ọmọ Adéyẹmọ let's go there. Njọ́ tí àkèrè bá kẹlẹ̀ báyìí njọ́ náà ní. ẹ máa lọ báyìí ó yẹ kẹ́lì lẹ́yìn ìjáde fún wa.
lábẹ́ olúwa mi ló wọ́n fẹ́ kọmíṣọ́nà Ọlálérè tí wọ́n jẹ́ area commandant general ní gbogbo ilẹ̀ Yorùbá àwọn lẹ́wọ̀n yẹn o. Ọ̀nẹ́tọ̀ lu gẹ̀gẹ̀ lẹ́wọ̀n yìí o. Àrọ́pọ̀ wọn ni àárín látàárọ̀ onímọ̀ fi dé lẹ́dẹ̀ bòbú yìí rí nǹkan. Wọ́n lè yin ibi àwa ní òsì nǹkan ń bẹ lónìí o. Àwọn ẹni ìfẹ́ olóyè sẹ́ni èkó tọ́pọ̀ rí nǹkan. Wọ́n láwọn tí ẹ fẹ́ kẹ̀kẹ́ mọ́lẹ̀ Yorùbá àwọn ṣàfẹ́ Ìgbòho nìkan nǹkan tí wọ́n ń pariwo nìyẹn o. Wọ́n ní Ìgbòho la fẹ́ Ìgbòho la fẹ́. Olúwa mi ò tí ì dé o wọ́n tó fẹ́ Ìgbòho. Tẹ̀síwájú. Adúpẹ́ lọ́wọ́ alára o, adúpẹ́ lọ́wọ́ àwọn aláṣẹ, adájọ́ ọjọ́ pé adẹ̀dá ìgbà kò ọpẹ́ ní fún Ọlọ́run Elédùmarè. Ìlú Owódé la wà yìí. Owódé Dìyàn la wà yìí. Torí níwọ̀n assignment tí àwọn ọ̀gá wa gbé fún wa presently láti bí oṣù kan káàkiri gbogbo ilẹ̀ Yorùbá wọ́n ní kí a máa kóra wa jọ báyìí ká máa lo fẹ́ǹsì tó dáa ká dẹ̀ make sure pé àwọn èèyàn wa wà ní ìfẹ́ kan. Àwọn mẹ́mbà ìfẹ́ lódùn rèé o tí wọ́n jẹ́ jagunjagun lọ́ndà ọ̀gá wa Kìlàkó ariwo bàbá wa tí wọ́n ṣe rẹ́dì láti jọyìn láti tẹ̀lé Ìgbòho squad láti ṣe ìfẹ́ lódùn láti tẹ̀lé orílẹ̀-èdè Yorùbá ẹ bá kámẹ́rà wọn. Àwọn new member wa ni wọ́n yẹn ní ọ̀ndà Owódé àbí. Owódé Dìyàn ọ̀dà Ìbàràpá ọpẹ́ ni fún Ọlọ́run. Torí mo ti promise Májàsọ́lá Ìgbòho ṣàpé àwọn kan lanu wọ́n ti ń lanu ọ̀rọ̀ Ìbàràpá ti ń yà wọ́n lẹ́nu tí wọ́n dúró déédéé tí wọ́n dúró bẹ́ẹ̀ ni a tún wá tẹ̀síwájú ni. Mo pe ẹni tó jẹ́ kọ̀mándà Ìbàràpá north west ọ̀gá Comrade Danku òun náà pe ẹni tí unity I belong here òun náà pe kọ̀mándà wa Kọ́hìndé tó jẹ́ kọ̀mándà Owódé. Ìdíyẹn ẹṣin gbọ́dọ̀ lójú ọ̀gá kálẹ̀ rí ojú dáadáa. Ọpẹ́ ní bàbá white ẹni tó bá iṣẹ́ tíṣẹ́ bá hẹ̀ ìyẹn máa. A lọ sógun rí a máa ju iṣẹ́ kò ní wín o àdúrà ni kò ṣe gbé o kò ní wín o ẹ ní ṣìṣe o. Ọ̀sán yìí mo pè igbó fẹ́fẹ́ obìnrin Ògún àdàgbálẹ̀ awàwù ìjò ìkàkàràrú ìbárúkú ẹrẹ odò ìbòdò sàn ojú pápá àrùn lòkìrì ní lábàdí ọ̀run ojú yóò ní rí ayé. Ẹ bá lọ sóko ojú yóò ní rí bí. Mo gbà tẹ bá ti dalẹ̀ ojú yóò ní rí bí o. Mo fi olúgbòhùn ayé sọ ilé ìkólúgbòhùn ọ̀run kó gbà. Káwọn tó nílé ayé kó fòun mi kó fi ṣàṣẹ. Orí tọmọdé tó bá mọ́ṣẹ́ lọ́wọ́ á fọ́ pé ọ̀ṣẹ́ ni o. Lágbàlagbà tó bá mọ́ṣẹ́ lọ́wọ́ ń kọ́ aṣọ pé ọ̀ṣẹ́. Mo sọ fún yín lẹ́nu á bá ẹlẹ́dàá yín lé o. Àṣẹ mọ́ yín lára. Àṣẹ mọ́ gbogbo àwa mẹ́mbà pátápátá lára. Kò sókun tá a fẹ́ lọ tà ní dé. Gbogbo ogun tó lè kọ́ lójú kọ́ ìkankan ò ní nípa lára wa. Ìrẹ́ni tó ní nípa ọgbẹ́ lára orí o. Orílẹ̀-èdè Yorùbá èyí tá à ń wí lẹ́ni olúgbòhùn ayé kò sí ọkàn ọmọ yìnbọn ni wá àwa lọmọ ayìnbọn lè ṣe alọmọ aníbọn má jalè àwọn ọlọmọ agbébọn rẹ àwọn aníbọn má jalè àwọn aníbọn má jalè ẹ rojú sọsọ ni ẹ rí pàmpá mẹ.
ẹ̀rọ náà dákú rẹ̀. ẹ̀rọ nù wá ní. Ìgbòho yàgẹ́ mọ́ mi ọmọ níbo má jalè ọmọ jalè má lò ó rọrùn mi orí pàmpà mi. Kábíyèsí ọba ògbóni ìlàkókò ìlàkílà kí ẹ máa fi jàǹgbára jà. Olúgbọ́ jagun ó ṣẹ́gun. Àrẹ̀sà jagun ó ṣẹ́gun. Ariwo lọ́bọ̀ wà ń kọ́ ìgbọ́ lẹ́ẹ̀kẹ́ sí. Ẹ ṣeun. ilé tó wà ní ìkọjá ni wọ́n kọ́ yìí. No more start. Igbó. Ẹ má jẹ́ kí ni ìwé ẹ̀wọ̀n ló ní o. Ẹ má ra ju ẹ̀. Báwo ṣàfihàn lé àwọn tí ń tú ọkọ̀ yìí má jẹ́ kí wọ́n jábọ́. Ògún má jẹ́ wọ́n jábọ́. Ọlọ́run má jẹ́ wọ́n jábọ́. Gbogbo orúmọlẹ̀ tí ń bẹ ní ayé má jẹ́ wọ́n jábọ́. Kọ́dà fún wọn. Ilé tí wọ́n fi sílẹ̀ bá wọn sọ́lé. Wọ́n bá ń lọ rìn àjò kan má jẹ́ kí wọ́n ṣòro yẹn. Ìgbà o, Adéṣepé tọ́jú bàbá wa nílẹ̀ yìí, àjùbà yín o. Àjùbà yín Adésínẹ̀, ìgbà yín o. Ìgbà yín o, ẹ má jẹ́ àṣìṣe ń bẹ o. Èdè Yorùbá kó tètè wá sí ìmúṣẹ. Kí ní èdè Yorùbá kó tètè wá sí ìmúṣẹ. Ọmọ ọmọ agbádùn, ọmọ agbádùn, ọkùnrin kó má nírira, obìnrin kó má nírira, kó dáa fún wa o. Ìgbà o. So àdúgbò àmọdé àdúgbò àgbà lákà yàwó ọ̀gbẹ́dàgbẹ́dà tí dọ́mọdé kó ń kẹ olóòlà tí kò sọ̀rọ̀ lóògùn ọ̀sẹ̀ yẹn rò kíkẹ́ àdúgbò àyàn o àgbà àlùgbè afẹ́fẹ́ ṣogi oko wélewéle àdúgbò àyàn o eégún àbàlá òkè àdúgbò àwọn ìyá tí àtàrà wọn jáde àdúgbò gbogbo ọmọdé àti àgbà àtọkùnrin àtọkùnrin pátápátá oṣooṣù àjẹ́ ìlú ọkùnrin ìlú obìnrin ìlú àdúgbò ayé lónìí ìyá funfun ìyá pupa ìyá dúdú àṣèbá ayé lónìí o èyí tí a wá ṣe lónìí ẹ báyìí kó jẹ́ àṣemọ́ o àṣèbá ayé lónìí o wòlíì ìlú ilẹ̀ ìlú táwa yìí ẹ jẹ́ kó gbè wá o gbogbo ohun tí wọ́n máa ti ṣe níbí lónìí ẹ jẹ́ kó máa dúṣe fún wa o gbogbo ohun tó wá ṣe lónìí ẹ jẹ́ kó máa ṣe é ṣe o ilẹ̀ Yorùbá gbogbo ìlérí ayọ̀ tó wà ńbẹ̀ ẹ jẹ́ kó wá sí ìmúṣẹ o olóòkọ wa olóòkọ mi Sunday Igboho ọmọ aládìkún ọmọ aládìkún ọmọ aládéládé aláàfin ọ̀ládé adé aládìkún. ọ̀sẹ̀ tí a wá wà ní àwa náà làwa ń kúra wa kì í ikú máa kó tó wa ká o ilẹ̀ yìí máa kúrò rò mọ́ wa o ẹ kó máa rò mọ́ wa o bí a ti máa lọ tá a máa bọ̀ lọ́sẹ̀ lóru láàárọ̀ lọ́gẹ̀jọ́ báyìí ká jáàmù o ká yàwó oníṣẹ́ rẹ o máa ṣọ́ wa o bá wa ṣe o ilẹ̀ gbé wa o. Màmá ẹ fún aládùúrà. Gbogbo ẹni tó bá ti bínú yín ilé wọn máa gbé mi. Gbogbo ẹni tó bá ti bínú yín ilé wọn máa gbé mi. Gbogbo olórí wa tó bá ti bínú ọ̀gá wa. Gbogbo ẹni tó bá ti kóra yìí jọ ẹnìkan bá ti ní ìkùnsínú ẹnìkan ilé wọn máa gbé mi. Ẹ máa gbé mi. Ẹ máa lọre. Ẹ máa bọre. Ọ̀gá yín ọ̀hún. Ìgbòho máa kó ọ̀gá rẹ̀ kò ní jábọ́ lẹ́yìn. Ní ọmọ rẹ̀ ní jábọ́ lẹ́yìn. Gbogbo ẹni wọ́n bá ti bójú mi wò yín ilé wọn máa gbé mi. Ọmọ mi tẹ̀ sí fi so lórí lábílẹ̀ yìí. Yóò máa lọre yóò máa bọ̀re. Gbogbo àwọn ọmọ tó bá ti pọ̀ ń wò ní jábọ́ lẹ́yìn. Gbogbo ẹni tó bá ti fojú burúkú wò ilé wọn máa gbé mi. Gbogbo ọmọ tó bá ti pọ̀ kò ní jábọ́. Olórí gbogbo jagunjagun. Ọ̀gá kìlà kìlà kóòkù. Yóò máa bọ̀re. Gbogbo ẹ̀yàn ọmọ ẹgbẹ́ tó bá ti kọ́ sẹ́yìn ẹ̀ máa lọre ẹ̀ máa bọ̀re. Ẹnì kan ò ní
pẹ̀dí náà yín. Comrade Olúṣọlá Ọlálérè. Ìṣọlá ọmọ àwọn ìyá ni wọ́n máa jábọ́ lẹ́yìn ìyá. Alágàdẹ, wọ́n máa lọre, wọ́n máa bọ̀re. Gbogbo ọmọ tó bá ti kó jáde, àlọ́bọ̀ ni wọ́n máa lọ. Wọ́n máa lọre tó máa bọ̀re. Ọmọ kò ní pẹ̀lú náà wọn mọ̀. Sunday Igboho, pẹ́ lọ́wọ́ rẹ̀, oore tó ṣe fún wa náà lù tó ń gbè wá níjà. Nǹkan kan ò ní ṣe é. Èyí tí mí náà ṣe rẹ̀, èyí tí Ọlọ́run ní fọwọ́ ìbàjẹ́ kan. Gbogbo ẹ̀yọ́ ọmọ bá ti gbogbo ọmọ ẹgbẹ́ tó bá kọjá ẹ̀ ní jábọ́. Ẹ̀ ní jábọ́ lẹ́yìn. Ẹ máa lọ rẹ tẹ́ máa bọ̀ rẹ. ẹ ṣeun ẹ ṣeun ẹ ká tàbí. púpọ̀ oko gba ẹ̀yin lẹ lè ṣe é ẹ̀yin lẹ lágbára lẹ́yìn Ọlọ́run Ògún ló kàn bẹ́ẹ̀ ni torí tẹ́nìkan bá ní kò sí bóun ò ti jẹ́ tá a bá fi òrùn kún tó bá ní tògún òsì wọ́n ní wọ́n fi yín ẹ̀wọ̀n oṣù jẹ kábíyèsí Ògún. Ògún ó gbè wá o. Mo fi àkókò yìí ohun tó mú wa ká kó jọ síbí nǹkan ńlá ni nítorí pé ìgbà tó ń perú wa yìí pé ká wá ṣe kíní à ń wò pé báwo ní kíní ìgbà dúpẹ́ lọ́wọ́ Chief Sunday Adéyẹmọ ọmọ aládìkú ní Ìgbòho mọ̀rẹ́ tó wọ́n ṣe bẹ̀bẹ̀ wọ́n wá gbàdúrà fún wọn pé ibikíbi tí wọ́n wà nínú atẹ́gùn rẹ̀ nínú àlàáfíà rẹ̀ níbẹ̀ ni kò jẹ́ o. Nígbà tá a fi bẹ̀rẹ̀ ètò yìí ta ní àwa afẹ́ yà gẹ́gẹ́ bí àṣetàgbà látòkè àti látọ̀dọ̀ ọ̀gá mi bàbá mi alága tó fi dé ibi bákan náà bá mi ọ̀gá mi dáńkú wòlíì èṣù ó ṣàbẹ̀wò gbogbo bàbá. Pẹ̀lú iṣẹ́ tí wọ́n ṣe òun ló jẹ́ ká lè kójọ níbí ìgbà tí mo ta kó wọ́n ti ń sá sẹ́yìn láti àwọn Fúlàní yìí ní gbépákí àwa tá a bá gbé tiwa wọ́n jẹ́ tí wọ́n bá dé tá a bá lọ bá wọn ẹ̀yìn àtìlá wípé ẹgbà wá o kìíní kan o àwọn aláṣọ dúdú wọ́n ò pé kíni ṣé àwa ní orí pé ọ̀nà Fúlàní ni adá màálù ládá kó sí. Nílẹ̀ Yorùbá. ẹni ọ̀rọ̀ táwọn ọlọ́pàá máa sọ fún tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ ni tàbá tó wà lọ pé wọn ò kẹ́ tó wà ń bẹ̀ tí tó ń yà mí lẹ́nu ẹgbà mi o bọ́ àwọn pè ká mówó epo wa tí mọ́tò ó pè wa wọ́n wà gun maṣíìnì tàbá tọ́jọ́ wọn á tọ́ sẹ́wó epo maṣíìnì síbẹ̀síbẹ̀ náà ó fẹ́rẹ̀ bí àwa ni wọ́n ti tẹ́ yìí mọ́lẹ̀ àwa ni tàbí àwọn bàtà ti mọ́lẹ̀ Fúlàní àwọn alábàá alábàá Fúlàní ò kó ń ga àti ẹ̀ ṣùgbọ́n ìgbà tí Yorùbá Nation dé ìgbà tí Chief Sunday Adéyẹmọ Ìgbòho dìde ajagungbadé gbogbo ọmọ Yorùbá là akínrógun bẹ́ẹ̀ ni ẹ̀rù ogun ọgbà mi gbogbo Ìbàràpá bẹ́ẹ̀ ni ẹkùn ọkọ Sẹ́ríkì nígbà tí ọmọ aládìkú dé ọkọ wákìlì ọkọ àwọn ajínigbé ìgbà tí bàbá yìí dé wọ́n sá kíjokíjo wọ́n sá kàbàkàbà inú wa wá dùn àwa rí i pé èèyàn bí irú olóyè Sunday Igboho kò sí ẹni tí bá ń tẹrẹ jẹ ni èmi ti mọ̀ wọ́n ní ilé ẹ̀yìn ọ̀tún gbogbo ibi tí ẹ̀ ń lọ ẹni tó gbà wá yìí ibẹ̀ lèmi ọ́ lọ. ìyẹn olóyè Sunday Igboho àti Ṣọlá Ọlálérè kọ́mándà Àgàràwú àwọn òòṣà tiwa táwa àtẹ̀lé nìyẹn torí tàbá pè wọ́n wá ọdún kan wọ́n gé ọmọ wọn lọ́wọ́ báyìí kó yìí pẹ́ lórí bàbá lágbára Ọlọ́run ẹ̀ ní ṣiṣẹ́ inú wa wá dùn nígbà tí mo wá bẹ̀rẹ̀ sí. kọ́mándà wọ́n wá ń tẹ̀ wá ní owó débì. wọ́n ní káwọn ní ká bọ̀ mo wá wò pé Ògún yìí mo wá promise ẹ̀ pé a sì fún Ògún yìí lájá nítorí Chief Sunday Adéyẹmọ Ìgbòho
nítorí gbogbo àwọn commandant pátápátá gbogbo àwọn olóyè wọn gbogbo àwọn ọmọ ẹ̀yìn wọn pátápátá á fún Ògún yìí ní ajá kan ní tí n bá fún Ògún lájá mo fẹ́ kó fi pa gbogbo àwọn ọ̀tá wọn pátápátá ni gbogbo ẹni tó bá ní Chief Sunday Adéyẹmọ Ìgbòho ṣàkóso gba ilẹ̀ Yorùbá fún wa bàbá ti ń bẹ Ògún ní báyìí lónìí bàbá ti ń bẹ ajá ní báyìí kó oore ti Chief Sunday Adéyẹmọ Ìgbòho òòṣà wá ṣe wá ní ilẹ̀ Ìbàràpá iná ẹ̀ la fi fún Ògún yìí ní ajá pé àti gbogbo àwọn ọmọ ẹ̀yìn wọn pátápátá pé gbogbo ẹni tó bá tí wọn ò ní da bí wọ́n ṣe bí ajá Ògún ṣe bí ẹran kalẹ̀ tí í ṣe níṣekúṣe náà bẹ́ẹ̀ ni kò ṣe wọ́n. gbogbo ẹni tó bá ní wọn ò ní wàá gba òmìnira ilẹ̀ Yorùbá fún wa tó bá mọ mi kó mi pa lérí tó bá tẹlẹ̀ kílẹ̀ ó jì mọ́ lẹ́sẹ̀ tó bá wọ mọ́tò ìpakúpa tí mọ́tò gba ọ̀pọ̀lọ́ lójú ọ̀nà ìpakúpa ni kọ́kọ́ pa ọ́ ìpakúpa ni kọ́kọ́ pa wọ́n gbogbo àwọn bọ́bá tó ń jẹ kóúnjẹ ó gbòdì rẹ̀ atẹ́gùn gbígbóná ni kò máa fẹ́ sí i la níbo ọ̀tá alé ọ̀tá òde bí wọ́n bá fi abẹ gbé jáde nínú obìnrin bí yẹ ẹ bá sì rọ bí obìnrin sí bímọ ni gbogbo ohun tó bá jẹ láti wákàtí lọ látàrí tá a ti ń kó gbogbo àwọn nǹkan wọ̀nyí kalẹ̀ nítorí Chief Sunday Adéyẹmọ Ìgbòho ó ní wọn ò ní ráyé gbé òun tọ̀hún ni kò máa kọjá lọ ọ̀run òun tọ̀hún ni kò máa kọjá lọ ọ̀run nítorí gbogbo àgùntàn bẹ́ẹ̀ bá ti gérí ẹ̀ kò ní gbérí mọ́ ẹni tó kùn bá ti pọ̀ ọ̀tọ̀ jí mọ́ àbí má jí gbogbo ọ̀tá Chief Sunday Adéyẹmọ Ìgbòho ó ti dòkú lónìí wò ní kí mọ́ wò ní kí mọ́ ìfẹ́ lódùn lápapọ̀ á máa dàgbà sí i ni á máa gòkè sí i ni gbogbo òde tá a bá lọ gbogbo ọmọ tí àkàrà bá kó wọnú epo ní kó padà gbogbo wọn ayọ̀ là á máa pa wálé o wọn lá máa borí wọn ní borí wa tó yọ̀ṣẹ̀ Ọlọ́run ọba ìta owó dèdè lónìí àti gbogbo ọmọ ẹgbẹ́ Yorùbá Nation lónìí ẹ jẹ́ kó rí bẹ́ẹ̀ ẹ jẹ́ kó ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn tọkọ yìnbọn báyìí àwọn tọkọ bọ̀gùn báyìí ọlọ́run àwọn ìlànà báyìí ajẹ́rìn báyìí jẹ́ndé báyìí adéṣọ̀kan báyìí ajímàfẹ́kùn báyìí o kíkà gbogbo báyìí ẹlẹ́kọ̀tún náà lẹ́fà akíkún láwọn tẹ̀lé mẹ́jọ ṣáà lọ mẹ́jọ ẹlẹ́gùn adé ọlọ́run báyìí o ajẹ́rìn báyìí sílàkà o àbídí aya ẹ má jẹun wá lónìí o ohun tá a ṣe ń báyìí lónìí ẹ wáyé ní ṣe kẹgbọrún gbà àwọn ọmọdé wí lónìí ẹgbẹ̀rún ẹgbàá o a fẹ́ ṣe lónìí wọ́n fẹ́ bọ Ògún alájá àwa fẹ́ gbé àdúrà láti rí ọ̀gá wa pátápátá Chief Sunday Igboho nkó ìkọ́bálá nkó ayé gbọ́dọ̀ kọ gbọ́dọ̀ fà gbọ́dọ̀ kúsájò gbọ́dọ̀ kúsájò bí wọ́n bá kó nǹkan ètùtù ọgbó fa ògìdẹ́ nìkan ní wọ́n padà sílé ẹni tó láyé bí kú bá ń lé bọ̀kọ̀ dá sí tárùn bá ń lé bọ̀kọ̀ dá sí òfò tí bá ń lé bọ̀kọ̀ dá sí bá ń jẹ́ akítóyè ẹ má jẹ́ ogbó kan wálé ó kó ìjagun òkú kọ́ má bọ̀ òde táwa náà lọ́ta nídìí ẹ má jà bá wọn lọ èyí tá a lọ́ta níbọ̀ ẹ má jà bá wọn lọ ẹgbẹ́ tí gbogbo ẹgbẹ́ kójọ ń fẹ́ lóbi gbogbo alóhùn gbogbo ẹni tó bá ní kò Ògún àwọn ìlàkà oṣù mọ́lẹ̀ bá a ṣe wọ́n bí ọkọ̀ tí máa pa ọ̀pọ̀ lọ́lú títì gbogbo nǹkan ogun tẹ́lẹ̀ kọ̀ọ̀kan bá dè mọ́ra ẹ má jò dè mọ́ra níjọ́ tó sáwọn ní bá jáde ẹ má jà jáde níjọ́ náà ọtí etí ẹ má jà tẹ àwọn bàbá tó wà níbàyí tó ń kó gbogbo àwọn ará báyìí jẹ ẹmẹ ajé jà wọn lẹ́yìn ẹkùn ẹ má jà wọn lẹ́yìn wọn ẹgbẹ́ tí wọ́n fi lólè ń báyìí lónìí Ògún àwọn ìlàkà oṣù mọ́lẹ̀ àti ń bá àwọn kan ṣe ń rí bẹ́ẹ̀ Ògún tá à ń bá wọn bọ lónìí ẹni tó láyé ọ̀dọ̀ owó yẹn wá fàṣẹ sí ẹ wá fàṣẹ sí gbogbo ẹni tó bá lóun ò ní fẹ́ wọn ò ní gbàgbọ́ pé rojú ṣe ayé òkú ọ̀pẹ rojú ọ̀gọ́mọ ọdọọdún gbẹgbẹ́ máa fọmọ ìtọ́ rẹ káwọn tó máa fọmọ wọn di olùkọ́ ń gbọ́ dábàá fẹ́ ní ọkọ̀ máa gbọ́n afẹ́fẹ́ ìwé náà ti máa gbọ́n ẹsẹ̀ kaná máa bọ̀ kí bá bóyá tàwọn òkè bá bẹ fún un bí abúlé lọ́ọ́ ṣe jọ pàwùdà tó gbé wọn aṣọ pàwùdà tó kó bá kúnlẹ̀ àbẹ̀ òṣòwò rẹ̀ fún erékìlá gbá tó fi gbèrò káṣí gàn tálé káṣí gàn tá òde káná kó pàǹgó tó màṣá ẹgbẹ́ rẹ̀ kú wọn kí kó pàǹgó tó kò sí ti pàṣẹ fún gíńlá ọ̀pọ̀ kọ̀tọ̀kọ̀ ní í ṣe ìjọ ní báyìí tẹ́lẹ̀ jẹ́lẹ̀ tó bọ̀ ọjọ́ tí obìnrin bá dẹ̀ lọ́jọ́ náà fún láṣọ olùkọ́ ń gbọ́ ìwọ ẹni wí ẹgbọ̀rún gbà níjọ́ tó kó bá kúnlẹ̀ ẹni wà yín pọ̀
abẹ́rẹ́ kọ́ wọn aṣọ kọ̀ọ̀kan kọ́ wọn odò ẹni tó láyé dọ́wọ́ yín báyìí lónìí ẹ̀wẹ́ ní ẹgbọ̀n rẹ gbà ó ṣàgbé kọ́ wọn rógbó ṣàgbé bàtẹ́ kọ́ wọn ṣà sàkẹ́jẹ́jẹ́ láwùjọ ewúrẹ́ kọ́ wọn rẹ kan oṣù lẹ́yìn má kọ́ mi lónìí ajẹ́lẹ̀ má kọ́ mi lónìí gbogbo ohun tá a bá ti fẹ́ ẹjọ́ máa tó wa lọ́wọ́ àwọn afiṣẹ́ lọ́lọ́rì lé ọ lọ́wọ́ ògùn àwọn làkà oṣù ọtí etí ẹ má jẹ ọtí ẹ má jẹ ọtẹ tí ìbò bá pọtí náà ìfòkò jìn orí tẹ ẹ má jẹ òfin ṣàkólé fẹnìkan orí tẹ nìkan ẹ má jẹ òfin ṣàkólé fẹnìkan ọwọ́ àdọwọ ẹgbẹ́ yìí ohun tó ń wà ní ẹ má jẹ kópa wa ntọ́kọ ẹ má jẹ òun wà gbogbo ohun tá a wá dáwọ́ lé ntí dáadáa ẹjọ́ yọrí sí rere orí tẹ nìkan kan ń wò ní ojú pé a ìmọ̀ ní kíní ẹjọ́ yọrí sí rere ẹ má jẹ afẹ́kú gbẹ̀yìn ayọ̀ gbogbo abọ́yọlé kó gbé rẹ ẹgẹ́ tó wà lọ́kọ́sọ obìnrin bẹ kú obìnrin bà ṣe ògùn àwọn ọ̀làkà gbogbo àṣírí ẹ bá bí sígbó ẹ bá bí sígbó Ògúnláká yóò ṣùmọ̀lẹ̀ ọ̀dọ̀wẹ̀ ẹ̀rọ ti gbé o ẹjọ́ kó dẹ̀rọ̀ gbogbo tó lè fún ẹjọ́ kó dẹ̀rọ̀ gbogbo ogun tá ń dèmọ́ra Ògún Ògúnláká yé a kàn ń jáwé náà wọ́n bá ti lù a sì ń dèmọ́ra a sì ń rí bẹ́ẹ̀ àìláì ní rí bẹ́ẹ̀ má jọ fọ̀n bẹ́ẹ̀ fún wa ẹ wà lóògùn ẹni tó wà ń báyìí pátápátá ẹni tó ń fi ṣàṣẹ báyìí lónìí ẹ má jọ sọ fún eré ọmọ eré ayé má jọ sọ fún abúlé yẹn má jọ tó ìlú dìyẹn má jọ tó ìlú ládùúgbò má jọ tó ìlú ẹ̀gẹ́ má jọ tó Ìbàràpá ẹlẹ́kọ̀ọ́kẹ́ ẹ̀kápá ayétẹ̀ gbọ́ra ẹ̀gẹ́ èrúwà lọ́lá látẹ̀ lọ́rùn sẹ́yìn lọ́mọ gbogbo ọ̀yọ́ sí ẹ̀ má jọ tó gbogbo ìjàlẹ́kọ̀ọ́ ni ẹ má jọ tó owó dé wà wáyé ọgbọ́dọ̀ tó ogun ọgbọ́dọ̀ kó wọn lọ Ògúnláká ogun ọgbọ́dọ̀ kó wọn lọ àwọn àwọn kó wọn lọ́rọ̀ lónìí ẹ wá bá wọn ṣẹ́gun ọ̀tá lé ẹ bá wọn ṣẹ́gun ọ̀tá òde gbogbo ohun tó fẹ́ jẹ́ ọṣẹ mọ́ ọ̀la wáyé ètò àwí lónìí ìdí ìyè la wáyé lónìí ẹ jẹ́ gbogbo ọmọ ẹgbẹ́ òní ẹ má jẹ́ àdòkú ọlẹ́nu àṣẹ táwọn kẹ́tí fi wí lónìí ètí mi náà ń wí tí mo fẹ́ ọmọdé wí ẹ jẹ́ kó rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ọṣẹ bẹ́ẹ̀ kọ̀mẹ́ndà wọn báyìí kílẹ̀ kọ́ oníṣì wọn darí o àgàrà òun náà tó wá tukọ̀ yín tẹ́ fi kójọ báyìí òun náà ò ní sì yín darí ẹ máa gba tiẹ̀ ní aláìní gba tiẹ̀ mú kò ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àgàrà òun náà tó wà lábẹ́ àwọn kan wòlíì ìdánkù ọjọ́ àwo Ògún Ògúnláká yín Ògúnláká oṣù mọ́lẹ̀ ẹ má jẹ́ oṣù ọkọ̀ yìí tó wọlá méjọ kọ́ dànù mọ́ lọ́wọ́ wọlá méjọ kọ́ dànù mọ́ lọ́wọ́ látàrí gbogbo àwọn tẹ́ pátápátá ìgbà tó wọ́n ní kátàrí máa ṣe ń jẹ́ òwúlọ́wọ́ rẹ̀ olóhùn ó ṣe olóhùn wá fún lẹ́nu pa gbogbo àwọn tẹ́ kọ́ máa gbóná léwòrán ta ọtẹ́ nìkan kan kọ́ máa gbóná léwòrán ta látàfà àyítẹ̀ gbogbo kọ̀mẹ́ndà tó wà ń bẹ̀ èmi náà tó mọ jẹ́ brigade commander Ògún Ògúnláká oṣù mọ́lẹ̀ ẹ má jẹ́ ìṣọ̀kọ̀ yìí àwọn alága wa ni gbogbo coordinator pátápátá láti gbogbo ibi tó wà àtàwọn iron lady àti kọ̀mẹ́ndà tó wà ń báyìí Ògúnláká oṣù mọ́lẹ̀ àti coordinator wa àwọn coordinator wa àwọn alága wa ẹ ti dákọ̀ gbogbo pátápátá Ògúnláká oṣù mọ́lẹ̀ gbogbo ohun tí mo wí ń báyìí lónìí ìdí ẹgbẹ́dọ̀ mú wa ìdídọ́ kákápá náà ogi ìdẹ́dẹ̀ ẹ̀yà kápá náà wọlé ọmọ lójú ọ̀rá èdìdì àyẹ̀wò nígbèdì àyẹ̀wò nígbèdì àyẹ̀wò nígbèdì ẹni kẹfí kókó abẹja ẹni kẹfí kó odò bẹ́ẹ̀ kó àfi tórùkọ́ bá ṣẹ̀ṣẹ̀ okùn ara àbàfẹ́ ni wọ́n ti pa èmi ọ̀rá tí ń gbọ̀nà sí gbogbo ọ̀lára tá gbọ̀nà sí báyìí ọ̀lára tá gbọ̀nà sí báyìí Ògún Ògúnláká yóò sùn mọ́lẹ̀ gbogbo ogun tẹ́nìkọ̀ọ̀kan bá ti ń dèmọ́ra báyìí bí òṣìṣẹ́ tẹ́lẹ̀ ẹjọ́ dògùn fẹ́ fún ẹ ní ajá báyìí lónìí Ògún Ògúnláká oṣù mọ́lẹ̀ bàbá mi ti ń ṣe tí fi rí bẹ́ẹ̀ tá à ń ṣe lónìí ẹjọ́ rí bẹ́ẹ̀ ẹjọ́ ṣẹ bẹ́ẹ̀ ẹjọ́ rí bẹ́ẹ̀ ẹjọ́ ṣẹ bẹ́ẹ̀ ẹjọ́ rí bẹ́ẹ̀ ẹjọ́ ṣẹ bẹ́ẹ̀ ohun tí mo wí lónìí ẹjọ́ kó rí bẹ́ẹ̀ o ẹjọ́ kó ṣẹ bẹ́ẹ̀ o. gbogbo ẹni tó wà mí pátápátá àtẹ̀ntà Ògún Ògúnláká yìí ẹ má jẹ́ nìkan fẹsẹ̀ kọ́lọ̀ wọlé lọ ẹ ta màrìwò gbógun lónìí ẹ má jẹ́ pé ẹ lọ gbọ́kọ̀ ẹ ta màrìwò tó ẹ má gbógun wọn lọ òun bẹ́ẹ̀ má jọ fún ọ sí wa. ajáde tí iná kẹta fi jáde ni Ògún Ògúnláká yé ajáde wọlé má jọ kan ṣe jọ sani ajáde tá a jẹ lónìí má jọ fi sọjọ lálẹ́ nu má jọ fi sọjọ lálẹ́ nu wọ́n pè kọ́ àtẹ́ wọ́n ti ń sáàkì òun bẹ́ẹ̀ má jọ fún ọ sí wa gbogbo ẹni tí ń lé wa Ògún Ògúnláká yé lọ lé wọn kó náà ni gbogbo ẹni fàyè ni wá lára ẹ lọ ni wọn lára gbogbo ẹni fàyè ni ẹ lọ ni wọn lára gbàdá gbóná àtàgbàdo iṣu rẹ ẹ jẹ́ kí náà lé wọn ẹjọ́ máa gbóná mọ́ Ògún Ògúnláká yé afẹnu àṣẹ sọ́ọ̀bà lónìí bí wọ́n bá ti bí ajá ìyàwó kẹ́nẹ́ ẹjẹ́ kọ́gbà afi ẹ̀jẹ̀ ajá yìí afi rọ́pò gbọ́ ẹ̀mí ọmọ ẹ̀mí pẹ̀lú ìlú pátápátá bó ti gbèjì ara yìí lọ́gbèjì àwọn táwọn bẹ́ẹ̀. ilẹ̀ eré ẹ̀ là ń tù tó ń bábalẹ̀ máa nípa ni ẹja nípa lẹ́kọ̀ọ́ ẹja nípa ọkọ̀ rírà ẹgbẹ́ tá à ń ṣe yìí ẹja tọ́ka sí kẹrẹ́ mi. Ògún Ògúnláká yìí a bá ṣẹ́pa lónìí ẹ má jà fẹ́ kún gbẹ̀yìn ayọ̀ má jà fẹ́ kún gbẹ̀yìn ayọ̀ òun bẹ́ẹ̀ ògbẹ́ tá à ń ṣe ní àárín kókó yìí òun bẹ́ẹ̀ má jọ fọ́n sẹ́ni kẹ̀kẹ́
Ogunlakaye gbogbo àwọn tó wà ń báyìí pátápátá àtàwọn mídíà sí wa tó wà àtàwọn tí ò sí ń báyìí tó jẹ́ ògbẹ́mọ ẹgbẹ́ tí wọ́n fi náà kan ṣe ni o Ogunlakaye Òṣùmọ̀lẹ̀ tí wọ́n bá ti ń lọ tí wọ́n bá ń bọ̀ máa pa látàbọ̀ mọ́ máa pa látàbọ̀ mọ́ gbogbo èlé kọ́kọ́ gidi olóko Ogunlakaye Òṣùmọ̀lẹ̀ ogun ayé ọ̀gbọ̀dọ̀ kọjú ra wa kọjú ra wa Nàìjíríà ṣẹ́gun àwọn Nàìjíríà ṣẹ́gun Ogunlakaye Òṣùmọ̀lẹ̀ ọ̀dọ̀ wẹ̀ ọjà ni mo lù àmì. kọ́tẹ́kọ́tẹ́ la jẹ́ alámi Ogunlakaye Òṣùmọ̀lẹ̀ ẹjọ́ kò yọ ọṣẹ́ ẹjọ́ tó ń bìlà ẹjọ́ kò yọ ọṣẹ́ ẹ̀wọ̀ láyé tuntun tí wọ́n ṣe ń báyìí lónìí ẹni tó bá ní kẹ́bọ̀ yìí máa fi tó ní kọ́ máa ẹjọ́ tó máa bẹ́ bọ̀ lọ. àṣẹwà gbẹ́bọ̀rọ̀ sálẹ̀ ayé àgbàlagbà tó gbẹ́bọ̀rọ̀ sálẹ̀ ọ̀run ètò àwí lónìí ẹjọ́ kò rí bẹ́ẹ̀ àwa àbọ̀gbìn lónìí gbogbo ogun tẹ́nì kọ̀ọ̀kan gbé dé báyìí ẹjẹ́ kò wọlé ojú ọkàn báyìí ní ìṣàkóso lédè àlàrà ìyàtọ̀ òjẹ́ báyìí ní ìṣàkóso lédè àgbà lọ́sù tó bá jẹ́ kó só àjẹ́ ẹlẹ́bọ̀ lóògùn ní bá ń dí wa lọ ifá bá mi jáde tó kò tí lè kó fi àwọn tá a mọ́lẹ̀ dé. Ogunlakaye ewé ní kò fi àwọn tá a mọ́lẹ̀ dé kójú bára pa ní akú kójú bára kò rọrùn oṣù kẹrọ ọkọ pa ní ẹkọ rẹ májọ mọlá pa ní ọlá wa ọjọ́ tó kù bá kú ọjọ́ ní bọ́sùrọ̀ ayé sílẹ̀ gbogbo oṣù tẹ́kọ̀ọ́ kan báyìí máa wọlé lọ tó ń bá ṣèké kojú ẹ̀yìn ọwọ́ àdọ̀wẹ́ ẹ̀jẹ̀ kò rí bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ kò ṣe bẹ́ẹ̀ ó ti bẹ́ẹ̀ o ẹ̀yìn aláṣẹ kù ọwọ́ bá a ṣe o àtọ́rọ̀ yìí ṣe o ẹ̀ ń sọ̀rọ̀ ọwọ́ bá a ṣe lónìí o ọwọ́ kẹrẹ jẹ́kájà yọ gbà o ẹni tí ó bẹ bí ọ̀bẹ rí Ogunlakaye ẹ̀bù owó ẹ̀ ṣiṣẹ́ ó rí bẹ́ẹ̀ tó bá bẹ ẹ má jọ bẹ́ẹ̀ yẹn ẹ má jẹ abẹ́ yẹn ká fẹ̀mí ara wa di ẹ má jẹ abẹ́jà ká fẹ̀mí ara wa di o ẹ̀jẹ̀ kó rí bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ ṣe bẹ́ẹ̀ o kó rí bẹ́ẹ̀ o. ẹ̀rọ gbogbo lé àdìsọ̀ látàárọ̀. Ògógbè kábíyèsí àwọn ńlẹ̀ o ilé ògbè eré ẹ̀ là ń tẹ̀ o ká tó máa ṣe ohun gbogbo ilé gbọ́ o lábẹ́ ọ̀gá wa Ṣọlá Ọlálérè àti gbogbo Ọ̀yọ́ state pápátá Kẹ́mi Ọláògùn kó máa jú wọn ṣe o kó máa jú wọn ṣe o gbogbo ọmọ ẹgbẹ́ látòkè délẹ̀ pápátá gbogbo Ìbàràpá méjèèjì àjáde wọlé kò ní tọ́ sẹ́ni kankan wa o àjáde wọlé kò ní tọ́ sẹ́ni kankan wa o okú ìjagun òbò kọ́ mọ́ bọ̀ gbogbo bàtà bá ti ń lọ rí a máa bọ̀ rí lágbára tó ní ilé ayé o a máa lọ rí a máa bọ̀ rí ọ̀gá wa ṣe Chief Sunday Igboho ọmọ aládìíkú gbogbo afẹ́fẹ́ rere tí máa ń fẹ́ kó máa kẹ̀ wọ́n lára o afẹ́fẹ́ rere tí máa ń fẹ́ kó máa kẹ̀ wọ́n lára o kó máa fọmọ ṣe kó máa fàyà ṣe kó máa fẹ̀mí wọn di bàbá wa Professor Ọlábánjí jẹ́kẹ̀mí wọn gùn jẹ́ kí wọ́n máa rí ṣe o gbogbo àwọn ọmọ tó ní kó máa fọmọ ṣe kó máa fàyà ṣe o gbogbo àwọn kọ̀mẹ́ntà pápátá kí wọ́n máa lọ rí kí wọ́n máa bọ̀ rí o gbogbo àwọn kọ́ńtẹ́tọ̀ pápátá kí wọ́n máa lọ kí wọ́n máa bọ̀ rí o gbogbo àwọn iron lady pápátá látòkè délẹ̀ kí wọ́n máa lọ kí wọ́n máa bọ̀ rí o gbogbo ohun tó jẹ́ kí inú wa máa dùn ká dẹ̀ máa sọ̀rọ̀ lénìí wọ́n gé ọwọ́ wọn wọ́n pa wọ́n jí wọn gbé wọ́n wá pè wá èmi náà wá pé olúwa mi Ọlálérè Olúṣọlá ó ní olúwa mi ẹ bá wa pé bàbá ẹ bá wa pè wọ́n olóyè Chief Sunday Igboho àwọn èèyàn wa nǹkan ti ṣe wọ́n ti ń pa wọ́n jí wọn gbé wọ́n gé wọn lọ́wọ́ wọ́n lù wọ́n pa nóko ọ̀gá wa pàṣẹ pé ká lọ ọbẹ̀ ṣùgbọ́n gbà tá a dé lọ́jọ́ yẹn gbogbo ìlú Owódé tá a wà yìí pa lọ́lọ́ wọ́n tún fẹ́ máa sá lọ fún àwọn tá a jẹ́ ọmọ wọn mọ̀dánkú jọ yàrá ṣùgbọ́n a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run iná làwọn bèèrè lọ́dọ̀ wọn pé ìrìn àjò ọjọ́ yẹn báwo ló ṣe rí wọn ló ṣèso rere àwọn aníṣẹ́ Fúlàní dá wọn lọ́nà wọn ní wọn Fúlàní ò dá wọn lọ́nà mọ́ ṣé wọ́n jẹ oko àwọn wọn ní wọn ò jẹ oko àwọn
ṣùgbọ́n nígbà yẹn nígbà tá a ṣe kíní ẹ tán àwọn ìjọba ń lé wa káàkiri àti àwọn lọ́balọ́ba tó nífẹ̀ẹ́ wa. àtàwọn lọ́balọ́ba wọn mú rìpọ́ọ̀tù wa lọ sí ọ̀dọ̀ àwọn ìjọba Ní ìlú oríṣiríṣi petition tí wọ́n kọ pẹ̀lú wa ṣùgbọ́n nínú àwọn olóṣèlú tí wọ́n kọ petition wọn wa nígbà yẹn wọ́n ti dọ̀rẹ́ wa àwa ní òde bá wọn jà ọmọ Yorùbá ni wọ́n ohun táwa náà fẹ́ ni pé ká jọ fọwọ́sowọ́pọ̀ gẹ́gẹ́ bí bàbá wa Bánjí Akíntóyè bí wọ́n ṣe sọ pé ká má bẹ́ni kọjá bí bàbá wa Chief Sunday Ìgbòho ajagun gbogbo àgbáyé bí wọ́n ṣe sọ pé ká má bá ẹnìkan jà àwọn èyí ṣe ọ̀tá ẹnìkan ọ̀rẹ́ gbogbo ìlú ni wá tó bá ti jẹ́ Yorùbá ohun tí a fẹ́ ni pé kí ìmọ̀ wa kó ṣe ọ̀kan nílẹ̀ Yorùbá ká kúrò ní oko ẹrú fúndé èyí ní agbára Ọlọ́run èyí tí a wá ṣe lénìí kò ní jẹ́ àṣemọ fún wa ìlú yóò ní gbàbọdé o ìlú Owódé tá a wà yìí gbogbo ẹ̀dá tó bá ló wọn dalẹ̀ ìlú yìí nídẹ̀ ìwọ̀n tá a ṣe yìí ilé ó mu àìrójú àìráyè àìní ìfọ̀kànbalẹ̀ yóò dé bá ń tòun torí àwọn àgbàlagbà ní òòjọ́ lóró náà máa ń múgi òòjọ́ báyìí lóró tó máa ń múlẹ̀ ọjọ́ tí àkèrè yìí wọn bá fẹnu sọlẹ̀ ọjọ́ náà ni máa kanlẹ̀ bá afata sójú kan kì í rójú ṣojú o afọ̀sẹ̀ sójú kan kì í rójú ṣojú òkú alábàáwọn kì í rójú ṣojú gbogbo àwọn ọ̀dọ́ àbá tí wọ́n ń dalẹ̀ wọn ò ní rójú ṣojú àìnífọ̀kànbalẹ̀ yóò máa dé bá wọn gbogbo ẹ̀dá tí ò bá ti dalẹ̀ àjọ̀délẹ̀ lórí ni o bàbá wa olóyè wa Tinubu àwọn náà ní ká fọkàn balẹ̀ pé àwọn ń bá wa lọ ẹ bá pàtẹ́wọ́ fún un. àtàwọn ológun ẹ bá wà kí wọn o president wa o Tinubu ni o ẹ kí wọn o kí wọn o ọgbàjọ ògùn dé o alábẹ̀fẹ́ ló dúró ọkọ wa gbó ajọ ògùn dé o ẹ kí wọn o. ẹ jẹ́ kí ọ̀gá wa lóògùn ọ̀fẹ́ Chief Ọlálérè comrade wa ẹ bá pàtẹ́wọ́ dáadáa.